gbogbo ẹ̀yin obìnrin oní high class, ẹ̀yin obìnrin oní high class tó jẹ́ wípé high class tẹ́ ń live kò ó wà above your income, tẹ́ dẹ̀ ń date ọkùnrin tọkùnrin mọ̀ wípé high class wig tó ń lò bí ara ẹ̀ ṣe rí ó wà above income to display or to present ọkùnrin, wọn ò lè fẹ́ yín, wọ́n máa do yín ṣeré ni. Ẹ̀yin obìnrin ṣeré kò dé, ẹ̀yin obìnrin àsìkò, ẹ̀yin obìnrin tó jẹ́ wípé iṣẹ́ tẹ́ ń ṣe ó ju nǹkan tẹ́ ń lò ó ju iṣẹ́ tẹ́ ń ṣe lọ. Obìnrin tó bá ń ṣiṣẹ́ lójú méjèèjì kò lè máa pààrọ̀ wíìgì lọ́sẹ̀ méjì. Gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń wá 70-30 tẹ́ fẹ́ kọ́kùnrin gbé 80 kẹ́yìn gbé 20, lè rọ́kọ wọn máa do yín ṣeré ni. Ọkùnrin ti gbọ́n, ojú ti là. Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT. Ọkùnrin ti gbọ́n, ojú ti là. Gbogbo kò sí ọkùnrin tó fẹ́ báyàn ṣe 70-30 mọ́. Ọkùnrin fẹ́ kí wọ́n gan gbé 70 káwọn gan gbé 30 ni. Gbogbo ọkùnrin tó bá ti jẹ́ pé bùkátà tó ń gbé nílé ayé ara ẹ̀, bùkátà tó ń gbé nínú ayé àwọn òbí ẹ̀, gbogbo a little savings tó ń ní tẹ́lẹ̀ kó tó di pé ó fẹ́ kò ní mọ́ látijọ́ tó ti fẹ́, marriage yẹn máa padà forí ṣọpọ́n ni. Gbogbo ọkùnrin tó bá ti jẹ́ pé ìjọ́ tó ti fẹ́ ni ò lè pààrọ̀ shirt, ìjọ́ tó ti fẹ́ àwọn ẹ̀sùn tó ń yín sílẹ̀ díẹ̀díẹ̀ tó fi ń save, tó fi ń tọ́jú àwọn àbúrò ẹ̀ kankan kò sí mọ́, marriage yẹn máa padà, ó lè rí dùnnú rú ọkùnrin yẹn. Níwọ tó jẹ́ ìyàwó ni o, tó ti jẹ́ wípé mọ̀ wípé kí ọkùnrin tó fẹ́ ó ní àwọn nǹkan kan tó ń ṣe nígbésí ayé ara ẹ̀, ó ní àwọn nǹkan kan tó máa ṣe nígbésí ayé àwọn àbúrò àbí ìyá ẹ̀. Gbogbo ọkùnrin tó bá ti fẹ́ tí ò allowance àwọn nǹkan tó ń ṣe tẹ́lẹ̀ ò yọ fún mọ́, bí ò bá tiẹ̀ yọ fún tán bò kó má yọ fún mọ́ rárá, wàhálà máa padà ṣẹlẹ̀ nínú marriage yẹn. Tó bá yá máa kanra, tó bá yá ò ní rójú ẹ̀ mọ́, tó bá yá kò ní rí ẹbí ìyàwó mọ́, á rí ẹbí olórí burúkú tó wá dalé ayé òun rú. Ìwọ ìyàwó ilé nìyẹn o, káńbèlè tí ìwọ obìnrin. Ọkùnrin ò kí ń jíù tó obìnrin, wọ́n máa ń ṣe risk assessment wọn ni. Tó bá dẹ̀ ṣe risk assessment wọn, wọ́n máa ń try láti set up a crisis plan. Crisis plan ni wọ́n ní pé wọ́n máa ṣe, is either they minimize risk or they minimize risk. Wọ́n pé okay, risk is imminent, risk máa ṣẹlẹ̀, is imminent, risk máa ṣẹlẹ̀, but báwo làwọn ṣe lè minimize risk? Kí ni crisis plan táwọn fẹ́ put in place? Okay, or kàn wò pé risk tó fẹ́ ṣẹlẹ̀ yìí o, àwọn ti rí pé risk yìí máa ṣẹlẹ̀, káwọn kúkú prevent it from happening. Òun ló fi máa ń fà tó máa fi ń di pé tó ẹ bá ti date tó stage kan tó ti rí wípé irú ìwà tó ń wù rè, àwọn dẹ̀ ti try bóyá ó máa change, àwọn wo ìdí ẹ̀. Tọkùnrin ò bá ti rí ìdí nǹkan, wọn ò rí genesis, wọn ò rí root kíní yẹn, wọ́n á rìn lọ, wọn ò ní fẹ́ ẹ. Tó dífá fún ìwọ obìnrin tó ń lo wig, tó ń lo fùrọ̀, tó ń lo oríṣiríṣi nǹkan tó above income ẹ. Tọkùnrin bá ti gbé ẹ wípé eye tó ń gbà rè, why, báwo ló ṣe wà expensive báyìí, níbo ló ti rí additional income tó fi maintain ara ẹ, tó fi live this expensive life. Tó bá ti risk assess torí wípé kì í ṣe wípé o ní, torí àwọn míì máa ń níṣẹ́ ìjọba tó máa tún ní business, kì í ṣe pé o ní business kan tó ń ṣe, kì í ṣe pé bóyá o ní investment kan tó mú owó wá fún ẹ, kì í ṣe pé bóyá o lájọ kan tó ń dá tó ń ṣe. Wọ́n dẹ̀ rí wípé o ń live above your income, owó tó ń nǹkan tó fi ń try, tó fi ń maintain ara ẹ, wíìgì ẹ, nǹkan kan ẹ, ó wà above income ẹ. Àwọn dẹ̀ ti risk assess, àwọn ti ṣe planning wọn, àwọn ti wo, àwọn ti tọpinpin, àwọn ti investigate, àwọn ti assess ẹ, wọ́n assess environment ẹ, wọ́n assess gbogbo, àwọn ti rí wípé ẹ jẹ́ kí n lo terms mi, wọ́n assess holistically. Ní ọ̀dọ̀ tiwa, wọ́n wo environment, wọ́n wo family background. Yes, ọkùnrin náà máa assess obìnrin holistically, wọ́n wo family background ẹ̀, wọ́n wo social background ẹ̀, wọ́n wo nǹkan táwọn parents ẹ̀ ní, bóyá o jáde láti ilé olówó tó yẹ pé owó ń wọlé látọwọ́ bàbá àti ìyá ẹ̀ sí ẹ, òun ló jẹ́ kó máa live such an expensive life, òun ló jẹ́ kó have such an expensive presentation. Ọkùnrin á assess ẹ̀ bẹ́ẹ̀. Tó bá ti rí pé kò sí àyè yẹn mọ́, tó ti ṣe assessment wọn, tó wọ́n ti wò, wọ́n set up a crisis plan. Crisis plan wọn, ìsídà kan wò pé ṣáwọn fẹ́ pẹ̀lú kíní, ṣé táwọn bá fẹ́ pẹ̀lú kíní, táwọn ò dẹ̀ rí root, àwọn ti assess holistically, àwọn ò rí root, àwọn ò rí bí tó ti rí gbogbo àwọn nǹkan tó ń lò yìí,
ṣé kì í ṣe wípé tó bá wọlé tán o máa ṣe stylishly o máa di aṣẹ́wó á dẹ̀ fáwọn ní crisis later nínú marriage àbí nínú life àwọn wọ́n set up the plan, the crisis plan, and the crisis plan ni wípé wọ́n dump ẹ, wọ́n lè dump ẹ fún ẹ tó wà below ẹ, wọ́n lè dump ẹ fún ẹ tó yẹ pé kò lè fọ bàtà ẹ, bẹ̀ wọ́n mọ̀ wípé ẹni tí ò lè fọ bàtà ẹ yẹn ó wà transparent, wọ́n rí iye tó ń gbà, wọ́n rí bó ṣe ń náwó, wọ́n rí pé kì í ṣe pé bí àwọn bá ń ṣe account ẹ o, bẹ̀ wọ́n rí pé kò live above her means. Wọ́n á rí pé irú eléyìí lè bá wọn manage, irú eléyìí ó lè pẹ̀lú bó ṣe ní ó ní ìtẹ́lọ́rùn, but ìwọ tó live above your means tí wọ́n assess ẹ holistically tí wọ́n rí pé wọn ò mọ nǹkan kan socially, your family history kì í ṣe pé bóyá bàbá àbí ìyá ẹ lówó tó níbi tó ti ń rówó tó ná, your background kò rí bẹ́ẹ̀, kò ṣe pé bí olówó o ní privacy, o ní investment, o ní additional business tó ń ṣe, o lẹ́nìtì ju iṣẹ́ ẹyọkọ tó ní, wọ́n dẹ̀ ti assess iṣẹ́ ẹyọkọ tó ní, kò iṣẹ́ ẹyọkọ tó ní yẹn kò worth presentation ẹ, kò worth nǹkan tó ń display láwùjọ. Irú ọkùnrin yẹn kò máa dú ẹ, ó máa gbé ẹ lẹ̀ ni. Irú ọkùnrin yẹn máa dú ẹ, ó máa gbé ẹ lẹ̀ ni, kò ní fẹ́. At the end of the day ẹ ló guilt ẹ, kò wọ́n guilt yín, wọ́n ní wisdom, wọ́n wà wise, wọ́n ṣe assessment wọn, wọ́n ṣe risk assessment wọn, wọ́n assess yín holistically, wọ́n dẹ̀ rí wípé àwọn láti put up crisis plan. Nínú crisis plan wọn, ìsídà kí wọ́n minimize risk. Tó bá ti rí pé kò sí báwọn ṣe lè minimize risk, ó sì máa padà mú ẹ̀mí àwọn ni. Wọ́n set up crisis plan such that wọn ò tiẹ̀ ní fẹ́ rárá. And at the end of the day, ẹ̀ ní wọ́n guilt. So ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin sérékodé tẹ́ ń ṣèdí ṣe fùrọ̀, tẹ́ ń ṣọmú, tẹ́ ń live, tẹ́ ń ṣerun, ìmí tẹ́ máa kó owó fowó ra ọkùnrin, tí ọkùnrin dẹ̀ rí pé owó tó ń fi ń rà mí níbo ló ti ń wá. Bí n bá tiẹ̀ mọ business ó yẹ kí n mọ̀, ó yẹ kí n gbọ́ wípé òun ṣe nǹkan, ó ti mọ̀ pé ó ní tó ń tà, ó níbi tó ti ń rówó, kò ní fẹ́ sílé torí pé in tó ń tà yẹn ó máa fẹ́ maintain class yẹn. Ọkùnrin dẹ̀ rí pé òun ò lágbára láti maintain ẹ̀, ọ̀ bóun bá lọ maintain ẹ̀ pẹ̀lú ẹ̀ fún ẹ, ayé òun lè padà bàjẹ́, á drop ẹ̀. Kò sí kí ọdún yẹn pẹ́ tó 30 date, á drop ẹ̀ ló disappoint yín. Wọn ò disappoint yín, orí wọn pé ni, ojú wọn ti là, ọkùnrin ò gọ̀ mọ́, wọn ò stupid mọ́, wọ́n ti mọ̀ wípé táwọn ò bá ṣe risk assessment wọn, táwọn ò bá analyze ẹ, táwọn ò bá assess ẹ holistically pẹ̀lú gbogbo life tó live láti maintain life yẹn, àwọn ò lágbára. Báwo ló ṣe fẹ́ maintain ẹ tó bá ti wọnú marriage? Torí pé ìrìn tó ń rìn tó fi maintain ẹ yẹn, ó ṣe kó má lè stop ẹ tó bá mọ marriage, crisis dẹ̀ máa wà. So ìwọ obìnrin tó ń live above your means, ẹ̀yin ìwọ obìnrin tó ní òòrọ̀ ọkọ wọ́n jìtẹ̀, ìgbé ayé wo ló ń gbé? Ìjẹ́ òun live above your means tí ọkùnrin dẹ̀ mọ̀? Ìjẹ́ nǹkan tó ń tò sára, ìjẹ́ owó ẹnìkan ni? Ìjẹ́ o ní private iṣẹ́, ìjẹ́ o ní private business, ìjẹ́ oṣẹ́ tó ń ṣe bó ṣe ń present ara ẹ sọ́kùnrin, ìjẹ́ owó tó ń gbà, ìjẹ́ ó cover presentation ẹ, ìjẹ́ o ní private business tí ọkùnrin mọ̀ tó cover presentation ẹ, àbó kàn rí ẹ tó ń ṣàgbẹ̀ lójú yòyò lásán láì mọ ibi tó ti ń wá. Wọn ò ní fẹ́, wọn ò ní fẹ́. Ìwọ ìyàwó ilé tí ọkùnrin ti fẹ́ tó jẹ́ pé gbogbo nǹkan tó ń rí ṣe nínú ayé ẹ̀ tẹ́lẹ̀ kò rí ṣe mọ́, wàhálà máa ṣẹlẹ̀ nínú ilé ẹ̀. Marriage yẹn máa padà forí ṣọgbọ́n, ọkọ kó padà remain unhappy because ọkùnrin tí ẹ pé in tó ń ṣe tẹ́lẹ̀ kò lè ṣe látijọ́ tó ti fẹ́ ẹ, in tó ń save kò lè save, àwọn tó ràn lọ́wọ́ kò lè ràn lọ́wọ́ bó ti ràn 10 lọ́wọ́ tẹ́lẹ̀ tí ò lè ràn bí 5 lọ́wọ́, kó má lè ṣe rárá. Ẹ máa ní wàhálà, problem máa wà nínú marriage yẹn. Ọkùnrin ti gbọ́n, wọ́n ti mọ̀ pé it's more expensive láti fẹ́ yàwó bímọ sínú ilé, wípé ó wà bẹ́ẹ̀, wọ́n ti mọ̀ wípé dan wípé káwọn fẹ́ síta, àmì káwọn bímọ, káwọn atọ́jú ọmọ, kó ní kálukú wà lọ́tọ̀ọ̀lọ́. So tọ́n bá wá decide láti marry, ẹ má fi bùkátà pa wọn. Ìwọ obìnrin náà tó ń date ń ta, kì í ṣe pé ò fine, ọkùnrin ò jí ò tẹ, wọ́n wise ni, wọ́n ṣe risk assessment wọn, wọ́n dẹ̀ put up crisis plan wọn láti minimize risk àbí láti ẹ̀ ti máa take risk rárá. Èyí ni mo mú wá fún yín láàárọ̀ yìí. shabarikolo.com.
ẹ lọ register ńbẹ̀. Ẹ má bínú pé mi ò lè ṣe live for now bí a tó bá di Friday. Ẹ káàárọ̀.